ìbà Ọlọ́run ọba mi Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá ni mo kí nílé lóko lẹ́yìn odi. Kí ni mo tún fẹ́ kájọ analyse lásìkò kí mo fẹ́ kájọ gbéyẹ̀wò kí n tó sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ kọ́kọ́ wo fídíò yìí náà, ẹ wo fídíò yìí. Allahu mọ tulituli afuwa fáfuwa nà. Allahu mọ tulituli afuwa fáfuwa nà. Fáfuwa nà wàgẹ̀dìrí lálẹ́ àlìyálẹ́. Fáfuwa nà wàgẹ̀dìrí lálẹ́. Ọlọ́run a dúpẹ́ o. Allahu mọ tulituli afuwa. Ẹ má bínú pé mo rẹ́rìn, ọ̀rọ̀ yẹn gba ẹ̀rín púpọ̀ ni. Ṣẹ́ni tí à ń gbìyànjú àti ṣàlàyé fúnra wa ni wípé ẹ jẹ́ ká gbé èdè àti àṣà wa lárugẹ. Èèyàn ná 9.9 million naira àbí 9.5 àbí 8.5 lọ sí ìlú onílùú, wọn làwọn lọ fún hajj láti lọ ṣe tọ́ọ̀, torí tọ́ọ̀ ni lọ́dọ̀ ti tèmi. Ẹ lọ wó lẹ́ni. Níta ń pè ní tọ́ọ̀ ó ní pé ká ẹ débì kankan wọ́n máa sọ pé bí ìbà ìṣeré ni. Ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú ìjọsìn fọlọ́run. Kò ní kankan ṣe pẹ̀lú ìjọsìn fọlọ́run. Àbólódùmarè. Ẹ̀yin ilẹ̀ àwọn àáfàá àwọn ni wọ́n tàgì àwọn nǹkan yìí. Wọ́n ti wá so inculcate kíní sí pé àwọn ẹ̀dẹ́ bíi pé ẹlòmíì gan-an hajj yẹn ó ti rí bí wípé àlìjẹ́nà gan ni. Òun ló fà á tó fi jẹ́ pé gbogbo àwọn irú àwọn ìyá tùlítùlì yìí tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ronú mi. Gbogbo tẹ́ kẹ́lòmí ò fi brain rẹ̀ ṣe tẹ́ kí wọ́n fi owó kó jọ kọ́ẹ́kọ́ẹ́ owó tẹ́ kí wọ́n fi kó nǹkan rẹ̀ jọ, kí wọ́n fi kọ́lé, kí wọ́n fi ra mọ́tò, kí wọ́n fi ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan, wọ́n làwọn fi ń lọ hajj. Léyìí tí ò ní túmọ̀, ẹni tí ò tí ì jẹun yó tó lọ ń lọ hajj, ó ń lọ ra àwọn tùlítùlì. Bẹ́ẹ̀ sì ni náà kí ni mo fẹ́ fọ̀rọ̀ ni pé ìyá tí ń sọ tùlítùlì àfúwà yìí èpè nígbéra rẹ̀ sẹ́. Ìyá tí ń ṣe tùlítùlì àfúwà yìí nígbéra rẹ̀ sẹ́ pé àwọn lárúbáwá wọn ni aláwọ̀ yìí náà kà á fún òun tó ìgbàlá àfọwàfọwà náà wọn ní tùlítùlì èpè nígbéra rẹ̀ sẹ́. Kí ni tí mo fẹ́ fọ̀rọ̀ ọ̀rọ̀ ni pé tó bá jẹ́ wípé àwọn àfa alásàlátù, àwọn bàbá alásàlátù, àwọn àfa àwọn tó ń pọn ní kí alásàlátù lọ́jọ́jọ́ Sunday, tó bá ṣe pé gbogbo eléyìí tẹ́ ń kọ́ wọn, tẹ́ ń pè ládùúrà fún wọn yìí, ẹ̀ ń fi èdè wa kọ́ wọn, ẹ̀ ń ṣàlàyé Yorùbá tó bá jẹ́ pé ok ṣé tó bá dé Mọ́kà yẹn bó ṣe lọ yẹn, tó bá débẹ̀ tí bá ń rawọ́ rẹ̀ bẹ̀ sí Olódùmarè pé ìwọ Ọlọ́run mi ṣàánú fún mi, Olódùmarè ṣínà àánú fún mi, Olódùmarè jẹ́ kó rí ó wá fún mi. Ṣé ẹsẹ̀ ní kí wọ́n sọ Yorùbá ni? Tẹ́ ẹ fi fẹ́ kọ́ wọn ní Lárúbáwá dandan lá. Àìwá gbọ́ èdè elédè, wọ́n á fi èdè elédè pera yín lólè, ẹ̀ ń fi èdè elédè ẹ̀ fi ṣépè fúnra yín ẹlẹ́sàdúrà. This is what we are talking about. Ẹ jẹ́ ká ronú náà, ẹ jẹ́ ká mú èdè wa lọ́kùnkúndùn. Kò síbi tó Olódùmarè ò sí, kò sédè tẹ́ fi pè tí ò gbọ́. Tùlítùlì àfúà, kò sédè tẹ́ fi bẹ Olódùmarè tí ò gbọ́. Ẹ má fi tipátipá fẹ́ káwọn èèyàn ó gbọ́ Lárúbáwá. Mo máa ń sọ fún yín, ẹ̀sìn kẹ́sìn tó bá ti sọ wípé èdè babalá yín ò dáa, tó sọ wípé àṣà yín ò dáa, ẹ̀sìn burúkú ni, orí ibú ni ẹ jìnnà sírú ẹ̀. Ìṣe Islam ni o, ìṣe Christianity ni o, ìṣe Buddhism ni o, any religion at all. Tó bá ti sọ wípé èdè babalá baba yín, ẹ lè fi bá Ọlọ́run ọba yín communicate, ẹ lè fi bá Ọlọ́run sọ̀rọ̀. Irrespective of anywhere, ẹ fẹ́ kírun ni o, ẹ fẹ́ ṣe nǹkan kan ni o, ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá ti lè fi èdè yín communicate pẹ̀lú ọba tó dá yín, ẹ̀sìn yẹn ò kí ń ṣe ẹ̀sìn. Òun làbí sọ pé ẹ̀sìn is just something that is created by a group of people. Àṣà àti ìṣe wa lélẹ́dùmarè fún wa, èdè wa lélẹ́dùmarè fún wa. Ẹ fi èdè yín bá Olódùmarè sọ̀rọ̀, ẹ pe ẹ̀mí rẹ̀ sára yín, yóò dá yín lò. Torí pé ẹ rí pé èdè tí wọ́n sọ wípé èdè yín wà inferior, wọ́n lédè èdè Lárúbáwá wọ́n fi dájọ́ pé dání. Àwọn èèyàn fọ́ níṣà èdè Lárúbáwá lọ́nà fi dájọ́. Ó túmọ̀ sí pé Ọlọ́run tó wá gbà tó lọ́wọ́ mọ̀ pé èdè Lárúbáwá lòun fi dájọ́, kí ló tó fi dá wa sílẹ̀ Lárúbáwá tó fi fèdè Yorùbá sí wa lẹ́nu. Ẹ gbé èdè babalá yín ga, ẹ má mọ tùlítùlì, ẹ má tùlítùlì àfúà àná àbíkílẹ̀ pé aláwọ̀ mọ̀ tùlítùlì àfúà, ẹ̀yin ìyá tùlítùlì. Ní tẹ́ ẹ̀ sọ fọ́lọ́run pẹ̀lú èdè tẹ́ ẹ̀ sọ yẹn ni pé Ọlọ́run èdè Yorùbá tó dá mọ́ wa kò ṣe kí ni, kò wúlò. Ọlọ́run dá yín pẹ̀lú èdè Yorùbá tó dùn gbọ́ sétí. Tẹ́ bá pè kọ́ Ọlọ́run mi ò ṣàánú fún mi, ṣínà àánú fún mi, jẹ́ kí ire ó bá mi lónìí, ire gbogbo kó mọ wọlé tọ̀ mí.
dùn gbọ́ létí kò sí ẹni tí wọ́n fi yùn kọ́ tí ò ní ṣe kíni tí ò ní mọ̀ àmọ́ tó ń gbà yẹ Allahumma innaka afuwwun tuhibbul afwa ẹ tí wọn ò bá kọ́ bò ló ṣe fẹ́ mọ̀. ẹ jẹ́ ká ronú our God ọlọ́run ọba wa kò rorò be free with your God ẹ fi èdè tí Elédùmarè fún yẹn ṣe kíni ẹ fi bá Olódùmarè sọ̀rọ̀ yóò gbọ́ yín ju kẹ́ ṣe kíni kẹ́ lẹ́fẹ́ mọ̀ kọ́ èdè lédè tipátipá lọ ìyẹn ò lè gbé wa débi kankan ẹ jẹ́ ká gbé ní tí Elédùmarè fún wa ẹ jẹ́ ká gbé lárugẹ.